Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Overall in Lagos, overall in Ijebu, overall in Southwest, overall in Nigeria. Young, sexy man alone. How do you want to talk about music in this country without this particular person? This is music himself. Wow! We are talking about Fuji. If you love yourself, you will love King Wasiu Ayinde Masha Omayago of Yoruba land. of everywhere. Arabambi. Alabami number one. Swag baba mi wa nbe won bi o se ma ko yen lọ́tọ̀ ni. Allah. Hey, number one. Oh yes! Welcome, sir. Thank you, sir. We really appreciate you. Thank you, sir. We always love you anytime, any day. Thank you, sir. Thank you, boss. Yes, Thank you, sir. boss. Okay. Ọlọ́run tó fún ẹni ṣírò àrídùnú ọmọ ló fún àrídùnú ọmọ òun ló fún ẹ ikú ẹ̀mí pọ́pọ́ náà lọ́wọ́ ẹ̀ àmì o. Ajábìlíkì ìjọ ọmọ lòjó ìjọ ọmọ lòjó ìjọ ọmọ lòjó Ajábìlíkì ìjọ ọmọ lòjó wọ́n rí ẹ ṣe bí ìjọ ẹlẹ́rẹ̀ẹ́lẹ́sẹ̀ ìjọ ẹ lọ́rùn ìjọ ọmọ lòjó Ajábìlíkì ìjọ ọmọ lòjó àríkẹ́ ìjọ ọmọ lòjó ìjọ ọmọ lòjó orí ẹ kò sí ìjọ ẹlẹ́rẹ̀ẹ́lẹ́sẹ̀ ìjọ ọmọ lòjó ọ̀gá wa. Okay, ọ̀gá ní everybody ọ̀la ṣe ọ̀gá ní everybody ọ̀la ṣe ìwọ lọ síwájú tí gbogbo wọn tẹ̀lé ọ̀gá ní everybody ọ̀la ṣe torí pé wọ́n ń ṣe dáadáa gbogbo àwọn ọmọ tó tẹ̀lé pátápátá gbogbo wọn tó ń ṣe dáadáa adúpẹ́ ọ̀làwù ọ̀la ṣe ọ̀gá ní everybody ọ̀la ṣe ọmọ rẹ̀ mọ́mù ọ̀gá ní everybody ọ̀la ṣe báyọ̀ bá ní ẹgbẹ́ kò ṣe ìyá ní ọjọ́ olúwa ọ̀la ṣe ẹni ní ẹjọ́ yíwú kòkòrò ló ń jò ní bá ọ̀la ṣe àbórí ìgbà àwọn àbórí ìgbà àwọn àbórí ìgbà àwọn àbórí ìgbà àwọn ẹni ní ẹ̀tọ́ bó ṣe àbórí ìgbà àwọn ẹni ní ẹ̀tọ́ bó ṣe àbórí ìgbà àwọn. Bá a ṣe ń bí o ẹnì kankan ká àdìjọ́dún ọmọ lè mọ òòjọ́ ọba ṣe òòjọ́ àbàdàjọ́ àdéhùn bí ẹni tẹ̀wọ́. Ìwọ ni ọrùn ìwọ lóorùn everybody gbogbo wọn fi ìgbàṣọ Ọlọ́run lórí ẹgbẹ́ kó tó gbóhùn gbogbo ní ẹ lọ́wọ́lọ́wọ́ Ọláṣẹ́wù mi kàrí mi abàdà èèyàn tí ọmọ ẹ ní ó fọwọ́ padà ẹ lójú o tún ṣe náà tipẹ́tipẹ́ ojú wọn lọ tẹ́lẹ̀ ojú ni wọ́n yá ọ̀tá mi ò fẹ́ kọ́ kú ọ̀tá tó ní òní ìrù láyé ń bí ṣojú ọ̀tá ìwọ máa gbé ní ayé ṣeun rere
adé adélèké ọ̀tá ẹ̀ á máa wà ní kiri ní. ọ̀bàdàn ọlá ṣe yóò ṣe ọmọ lè mọ́mù aṣíwájú mi ẹ̀ ò mà ní dọ̀la láṣẹ́rù mi ò ẹnì kan bá bọ́. àlìjọ̀nú ọmọ lè mọ́mù jọ ọlá ṣẹ́rù jọ àbàdàn jọ alọ́wọ́ bí ẹni tẹ́wọ́. ìgbà tí wọ́n bá ń di ìṣòkè ìwọ làkàrà wọ́n sì wà ọmọ ní fowó ṣe o ọ̀la ṣe wù ní tẹ láíláí. èèyàn ta bẹ̀rẹ̀ kẹ̀ wọ́n kí ẹ̀ kí ẹ. adé ẹlẹ́lẹ́dẹ̀ àdúrà ẹ̀ ti gbà ó ṣeun òkúrọ̀ gbìlà oníwà yóò gbìgbà ló. ọ̀la ṣe wù òkúrọ̀ wọ́n gbìlà oníwà yóò gbìgbà ló. sínú oko tá lábò sí màdá o. sínú oko tá lábò sí màdá o. àtẹ̀kí àtàjà wọn ìyá láṣẹ mi ọmọ làbàdà láṣẹ mi ọmọ làbàdà láṣẹ mi ọmọ làbàdà. láṣẹ mi ọmọ làbàdà láṣẹ mi ọmọ làbàdà láṣẹ mi ọmọ làbàdà. èèyàn kàdé o ọmọ làbàdà èèyàn kàdé o ọmọ délé ẹlẹ́lẹ́dẹ̀ mi ọmọ délé èèyàn sọ̀rọ̀ ẹ̀ tirẹ̀ mi ọmọ délé èèyàn tọ́tún bá sọ̀rọ̀ tirẹ̀ ọmọ délé láṣẹ mi ọmọ làbàdà jẹun lọ ẹ jẹun lọ láṣẹ mi ọmọ làbàdà èèyàn kúlẹ̀ ọ̀tọ̀ sí ọmọ làbàdà èèyàn kúlẹ̀ ọ̀tọ̀ sí ọmọ làbàdà Abdulkarimu mi ọmọ làbàdà àwọn tèmi àyídé o ṣèwádé ọtí mi àwọn tàyídé ṣèwádé ọtí mi àwọn tó kúlẹ̀kúlẹ̀ ọmọ làbàdà àwọn adélèké mi ọmọ làbàdà gbogbo ilé o lọ́wọ́ ẹ lọ́wọ́ 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 láṣọ mi ọmọ làbàdà Abdulkarimu mi ọmọ làbàdà Abdulkarimu mi ọmọ làbàdà bàbá àwọn ọmọ olóríire ọmọ làbàdà òun ló ṣíwájú everybody wọ́n tẹ̀lé ọmọ làbàdà èèyàn kàdé o ọmọ adélèké èèyàn kàdé o adé ọmọ adélèké èèyàn kàdé o ọmọ adélèké èèyàn kàdé o adé ọmọ adélèké yẹ́kọ́ máa bú ẹ̀ èébú oṣù yẹ́kọ́ máa bú ẹ̀ èébú oṣù yẹ́kọ́ máa bú ẹ̀ èébú oṣù. Mario o gbọ́dọ̀ sọ kankan nù bí lálẹ́ yìí gíláàsì ni tó bàjẹ́ o máa sọ owó ẹ̀ o gbọ́dọ̀ sọ kankan nù bí lálẹ́ yìí check gbogbo ara dáadáa wọn ò gbọ́dọ̀ gbé lọ àyílé nìyàn àwọn alájà wọn ò gbọ́dọ̀ yọ o àyílé nìyàn wọn ò gbọ́dọ̀ yọ o àyílé nìyàn Abdulmosuru Mario ẹkú àdúgbò ló ti ṣí ìran ọkọlọmọ àríre bàbọ onígbà òdìpẹ onígbogbo yìí ẹ ń ṣeun láti kú àdúgbò lókè ṣí ìran ọkọlọmọ mo ṣe Mario mi Mario Mosuru Mario Mario lálátà lọ́jà Mario ọmọ nìyẹn Mosuru èèyàn bàbá ọmọ nìyẹn Mosuru Mario olúwa yẹ kó Mario ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀. Please subscribe to Face TV Africa and
turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.